Èèyàn lé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́. Gist tá a gbọ́ wọn ní àǹtí wàhálà wọn ni wọ́n wá sí inú pálásì kábíyèsí o lẹ́yìn ìgbà tí kábíyèsí ní kí wọ́n kó ẹrù wọn padà lọ sí olórí mansion èyí tí kábíyèsí rà fún wọn. Wọ́n ní àǹtí wa ní àwọn ò fẹ́ kí ẹrù àwọn wà ní olórí mansion inú pálásì kábíyèsí làwọn fẹ́ kó wà. Wọ́n ní bí àǹtí wa ṣe padà wá sí ọ̀dọ̀ kábíyèsí nìyẹn tó wá ń bẹ kábíyèsí. Ẹ̀yin náà ṣàrí pé ẹ rí àwọn picture kan lórí social media tí àǹtí wa àti kábíyèsí ń dì mọ́ra wọn. Ìgbà yẹn ni wọ́n bá wọn parí ìjà yẹn tí kábíyèsí fún wọn ní access pé kí wọ́n kó ẹrù wọn lọ sí olórí mansion. Ṣùgbọ́n nǹkan tó yẹ káǹtí wa ṣe wọn ò ṣe. Olórí mansion ló yẹ kí àǹtí wa kẹ́rù lọ. Wọ́n ní bí àǹtí wa ṣe sọ fún àwọn tó ń bá wọn kẹ́rù nìyẹn pé pálásì kábíyèsí ni kí kábíyèsí máa kẹ́rù lọ. Wọ́n ní bí kábíyèsí ṣe dá ẹrù wọn padà nìyẹn. Ẹ̀yin èèyàn lé allegedly bá ṣe gbọ́ o. Tó bá jẹ́ pé gist tá à ń gbọ́ yìí tó bá yẹ pé lóòótọ́ ni. Wọ́n ní kábíyèsí wọ́n ní wọn tí ẹ̀ wo àǹtí wa pẹ̀lú bá àǹtí wa ṣe kúnlẹ̀ tán ń bẹ̀bẹ̀. Kábíyèsí ìfẹ́ mi ayọ̀ mi ìdùnnú mi mo nífẹ̀ẹ́ yín tọkàntọkàn ni gbogbo nǹkan tí mo ní ni mo fi nífẹ̀ẹ́ yín àwọn ò fẹ́ gbé bòmí ju pálásì lọ kí kábíyèsí má dojú tà wọ́n kí kábíyèsí má jẹ́ káyé kẹ́gàn àwọn pálásì yẹn ó ní ibi tó yẹ káwọn wà kò yẹ káwọn wà ní olórí mansion. Wọ́n ní kábíyèsí ò tiẹ̀ wò bóyá èèyàn ń sọ̀rọ̀ ẹ mọ̀ kẹ́ máa sọ̀rọ̀ kó jẹ́ pé ọ̀tọ̀ ni nǹkan tí kábíyèsí ń ṣe bóyá ń tẹ fóònù o. Wọ́n ní kábíyèsí ò tiẹ̀ wò bóyá èèyàn ń sọ̀rọ̀ ẹ̀yin èèyàn lé aláṣejù ni àǹtí wàhálà aláṣejù tí ò bá ń ṣe aláṣejù ní àǹtí wàhálà àti ìgbà tí kábíyèsí ti ń sọ fún yín ẹ lọ ra lé o ẹ lọ ra lé o àwọn fẹ́ kíyàwó àwọn padà sínú pálásì o ẹ dáhùn ẹ ra lé. Ìgbà tó wá kù díẹ̀ tó yẹ kí Queen Naomi wọlé tí preparation ti parí tó jẹ́ pé ká máa retí queen wa kí wọ́n fi ìdùnnú àti ayọ̀ wọ inú pálásì yẹn lẹ́yìn wá ń sọ pé ẹ̀yin fẹ́ múùfù wá sínú pálásì. Kí ló dé tí ẹlòmíì tán ya àgbàyà báyìí. Bá sọ̀rọ̀ ẹ máa ní pé wọ́n ń disrespect kì í ṣọ̀rọ̀ disrespect ní òótọ́ ọ̀rọ̀ là ń sọ òótọ́ ọ̀rọ̀ là ń sọ òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ ohun ẹni tí ó bá hùwà tí ò dáa wá máa sọ fún yín pé nǹkan tó ṣe ò dáa. Ṣé kábíyèsí wá jẹ́ ẹni tẹ́ wá mú ṣeré so gbogbo nǹkan tí kábíyèsí ń sọ yẹn kò sí ọ̀rọ̀ wọn ò lè múlẹ̀ ọ̀rọ̀ kábíyèsí ò lè múlẹ̀ àfi ọ̀rọ̀ tẹ́yìn bá sọ kí ló dé ó ti ń pọ̀ jù náà this is getting too much. Ọkọ yín ti sọ fún yín ẹ wà ní olórí quarters táwọn bá fẹ́ rí yín àwọn aránṣẹ́ sí yín tẹ́ bá ní event ẹ máa wá sínú palace tẹ́ bá ní function ẹ máa wá sínú palace gbogbo àwọn activities tẹ́ ń ṣe wọ́n ti fi 20% sílẹ̀ fún yín tí gbogbo yín máa share ẹni rárá palace yẹn gangan lẹ fẹ́ wá kí ló dé enough is enough now. Ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín adúpẹ́ àtọpẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí ní
nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé ó yà wá lẹ́nu o nígbà tí àǹtí wa ní olórí mansion o àwọn ò gbé bẹ́ẹ̀ inú palace yẹn gangan làwọn fẹ́ máa gbé àwọn fẹ́ máa rí ọkọ àwọn lóòrèkóòrè nítorí pé àwọn nífẹ̀ẹ́ ọkọ àwọn ò lè fi ọkọ àwọn ṣeré àwọn ò lè do without kábíyèsí ni ìfẹ́ àwọn ayọ̀ àwọn ìdùnnú àwọn táwọn ò bá rí kábíyèsí àwọn ò lè sùn allegedly nǹkan tá a gbọ́ nìyẹn o ẹ̀yin aráalé táwọn ò bá rí kábíyèsí àwọn ò lè jẹun wọ́n ní kábíyèsí ò tiẹ̀ ṣe bí ẹ ń pè yàn ń bá wọn sọ̀rọ̀ ṣé ẹ rí àwọn ẹlòmíì ó dìgbà tó bá tẹ́ kó tó gbọ́ àwọn ẹlòmíì ó dìgbà tó bá tẹ́ ṣé ẹ mọ̀ pé kábíyèsí sì wọ́n tún wò ó ṣe ní ìsìn ṣùgbọ́n kì í ṣe nǹkan tó yẹ pé ó máa pa Queen Naomi lára o kì í ṣe nǹkan tó yẹ pé ó máa pa Queen Naomi lára nítorí pé right now bí Queen Naomi ṣe máa padà wá sí inú palace ó ní ó bá kábíyèsí kò sí nǹkan kan tó kan kábíyèsí pẹ̀lú any other person ju bí Queen Naomi ṣe máa padà wá sínú palace èyí tó yẹ pé wọ́n múra lọ́wọ́lọ́wọ́ báyìí pé kí ọjọ́ náà dé nǹkan tí ó bá kábíyèsí nìyẹn ẹ̀yin èèyàn lé wọ́n ní ṣe làǹtí wa ń gbéra ṣánlẹ̀ o náà ni wọ́n ń sọ fún kábíyèsí kí kábíyèsí jẹ́ káwọn múùfù ẹrù àwọn wá sínú palace kò sí ibi táwọn tún lè gbé àfi palace wọ́n ní kábíyèsí ò tiẹ̀ ṣe bí ẹ ń pè yàn ń bá wọn sọ̀rọ̀ wọ́n ní kábíyèsí kàn ń ṣe nǹkan tó ń ṣe lọ ni ẹ mọ̀ pé tó bá ti dì báyẹn nìyẹn ti tẹ́ nìyẹn ẹ̀yin aráalé wọ́n ní bàǹtí wa ṣe ń rojọ́ ni kábíyèsí bá ní ó dá o àwọn ti gbọ́ o kó dìde o kó put ara ẹ̀ together o àwọn ní visitor o táwọn fẹ́ attend sí o wọ́n ní kábíyèsí bá sọ bẹ́ẹ̀ wọ́n ní ta ni visitor tí kábíyèsí fẹ́ attend sí wọ́n ní uncle Queen Naomi ni o wọ́n nígbà tí àǹtí wa gbọ́ wípé uncle Queen Naomi ló wá sínú palace wọ́n ní àǹtí wa bá bẹ̀rẹ̀ ẹkún yìí wọ́n ní ẹkún yìí tún lágbára wọ́n ní bí àǹtí wa ṣe kékékékéké nìyẹn o wọ́n ní kò ń ṣe nǹkan kékeré rárá ni àǹtí wa ló ń jáde lórí ojú àǹtí wa wọ́n ní ẹkún yẹn pọ̀ so ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn wọ́n ní àǹtí wa sunkún wọ́n nítorí kábíyèsí ò ní time fún wọn wípé kábíyèsí ní kàn dìde àwọn ní visitors míì táwọn fẹ́ attend sí bí a ṣe gbọ́ nìyẹn ẹ̀yin ará ilé tá a bá tún gbọ́ update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ a dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa o a dúpẹ́ lọ́wọ́ gbogbo bí ẹ ṣe ń subscribe ten like ten share videos wa the old subscribers and the new subscribers we say thank you to you ní agbára ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o gbogbo àdáwọ́lé yín a máa yọrí sí rere o ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o ní agbára ọlọ́run gbogbo nǹkan tí ẹ bá ti ń dáwọ́lé báyìí ìdùnnú ayọ̀ ló máa já sí ẹ̀yin èèyàn lé adúpẹ́ lọ́wọ́ ọkùnrin adúpẹ́ lọ́wọ́ obìnrin adúpẹ́ lọ́wọ́ ọmọdé adúpẹ́ lọ́wọ́ àgbàlagbà adúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o ẹ má gbàgbé fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe God bless you all.